with God self, you no get meaning, you no get kirikan, and I know if it's Auntie Risi, she will have come out to come and talk about it. Mama, you put to buy Auntie Risi o sinu movie yẹn, Auntie Risi ma ti water, wọ́n sì máa wá ṣe kirikan. Bọ̀dá Ibrahim àbí bọ̀dá Ìtẹ̀lẹ̀ ṣẹ́rí fíìmù tẹ́ ṣe yìí rọ́bìṣì lẹ́ ṣe òun nípa fún kẹ́tì parí fíìmù yẹn kẹ́tì parí Kọ́lé Oṣó sísìnì tó wà yẹ níbi tí ìwé yẹn ti jábọ́ ó péjú eléyìí tẹ́ pé Oṣódìwándé àbí Oṣódìràn lọ kí ni gbogbo nǹkan tẹ́ ṣe ń bẹ̀rẹ̀ kò yé mi mo wo fíìmù yẹn ní ọ̀sán yìí mo in fact I'm so disappointed like ṣé mi nìkan ni òun fíìmù yẹn ò yé ni àbí kí ni kọ́tẹ́ like kí ni ok Oṣódìràn yìí kí ni point tẹ́ fẹ́ ká gé nísìn ṣé ẹ máa tún ṣe part 12 ilé ìbọ́ta. Bros ẹ má bínú mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ sí Tẹ̀lẹ̀dí Akàn ẹ nífẹ̀ẹ́ sí Kọ́lé Oṣó ni ìkan tẹ́ ń wò ní wípé ẹ̀yin ń wò pé bóyá kó ṣe bó ṣe rí lọ́kàn yìí kò easy àti kọ story àti gbé àgbékalẹ̀ láti ṣe story ẹ understand mo dẹ̀ mọ̀ bó ṣe rí lọ́kàn tí ilẹ̀ ń fi wù bẹ́ẹ̀ yẹn nípa ti ọ̀rọ̀ tí ẹ sọ ẹ má bínú ẹ jẹ́ àfarabalẹ̀ ká wo gbogbo pàtì ibi tí wọ́n fẹ́ gbé Oṣódìràn dé àti pé kò easy creativity ohun tí ò rọrùn rárá ni kéèyàn tó screenplay direct àti gbogbo ẹ jẹ́ àfarabalẹ̀ ká wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ ní next part mo understand pé bẹ́ẹ̀ ń ṣe rí lọ́kàn but ó lè má wù story writer bẹ́ẹ̀ àbí báwọn ṣe kọ́ bẹ́ẹ̀ wọ́n ṣe lè gbé ìtàn kalẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyẹn bó ṣe jẹ́ bẹ́ẹ̀. Oṣódìràn is not continuation of Kọ́lé Oṣó. Don't get it twisted. Because since yesterday, I've been seeing a whole lot of comments that I don't understand this film. I don't understand this film. And this is not Kọ́lé Oṣó part 11. Nobody said it's Kọ́lé Oṣó part 11. No. Oṣódìràn kì í ṣe Kọ́lé Oṣó. Don't get, Emma get it wrong. Go. Ayé àkọ́kọ́ táwọn Kọ́lé Oṣó wá, òun ni Oṣódìràn. Mi ò mọ̀ bóyá ẹ̀ ń gbádùn mi. I understand the fact that everybody like Kọ́lé Oṣó. Everybody fẹ́ wo Kọ́lé Oṣó. Bẹ́ẹ̀ ṣe ń gbádùn ẹ̀ yẹn làwa náà ń gbádùn ẹ̀ o. But kò sí bí odò ṣe máa wà tí ò ní lórísun. I don't know if you are getting me. Ibi táwọn ti ṣàn wá, origin tiwọn òun l'Oṣódìràn yẹn. Mi ò mọ̀ bóyá ẹ̀ ń gbádùn mi. So ìwọ tó o bá ti wò ó ní láti wò ó. Tó bá dé wò ó náà tó ní ní mind pé kò ń ṣe Kọ́lé Oṣó torí pé ó ní ní mind pé kò ń ṣe Kọ́lé Oṣó because gbogbo wa la fẹ́ jẹ Kọ́lé Oṣó right torí ẹ̀ ni ò jẹ́ kó yí ẹ. Now sit down, grab popcorn mú Coke ẹ sí àbí Fanta then kó wò then you understand pé ó yàtọ̀. Yes ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń sọ̀rọ̀ tí wọ́n ń bínú ìyẹn nípa sinimá ìyẹn Oṣódìràn tí wọ́n gbé jáde wípé kò yí àwọn lóòótọ́ ká máa parọ́ cast tí wọ́n lò bí wọ́n ṣe lò ó yẹn làwọn èèyàn fi ń wò pé ọ̀pọ̀lọpọ̀ tí ń wò pé kí ló ṣẹlẹ̀ ṣé part 11 nítorí ọ̀pọ̀lọpọ̀ ń expect pé ok bí Kọ́lé Oṣó ṣe wọnú ìwé ó máa jáde ni àbí oníkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹgbẹ́ kan tí lady yẹn sọ láti ìbẹ̀rẹ̀ mo fẹ́ ká jọ gbọ́ ni wípé Oṣódìràn ò kì í ṣe part 11 mo dẹ̀ ní kì í ṣe continuation Kọ́lé Oṣó but the only mistake tèmi wò pé ó wà ń bẹ̀ náà díẹ̀ ṣùgbọ́n kí n tó sọ̀rọ̀ náà ẹ gbọ́ compare àwọn èèyàn náà. Concerning Kọ́lé Oṣó, concerning Oṣódìràn, something like that. Gbàtẹ́mi náà kọ́kọ́ wo fíìmù yẹn ti bẹ̀rẹ̀ náà wọ́n fi culture ràn wá ọ̀gọ̀tà tẹ̀ wá ń wò lọ́ta tí wọ́n á rí wọ́n lọ school wọ́n ṣe gbá and ẹ mọ̀ bó bá ṣe wu onífíìmù ló ṣe lè ṣe fíìmù rẹ̀ ó lè switch culture rẹ̀ ó dẹ̀ lè wò pókè origin wọn o òun ò fẹ́ ṣe ní culture o modern òun fẹ́ fi ṣe o bó bá ṣe wu èèyàn mọ́ ṣé fíìmù tí wọ́n máa ń wò wọn ò kúrí but normal so mistake ti wáyé tẹ́fi lọ gbé Oṣódìràn jáde ẹran sáà so tó yẹ pé comedy lẹ́kàn ṣe ó ti yé yín but kí nìkan tí apá náà wá ṣe nínú fíìmù ẹran sáà so tápá náà wá di ẹni tó yẹ pé ẹran ló ń jẹ káàkiri tó ń jẹ ẹran lẹ́ran gbé ẹran sáà tó tóun fẹ́ jẹ̀dí yàládì àbí ìwẹ́ jẹ̀gidi ẹran sáà so meanwhile àṣì alágbára tó yẹ pé ti bímọ nínú tẹ̀yìn ẹ ti bímọ agbára yín yẹ kẹ́ gbélé ọmọ yẹn lọ́wọ́ ni so kọ́mọ yẹn máa lò ọmọ yẹn ti ń lo agbára nínú school tí ń ṣe oríṣiríṣi nǹkan but normal so ẹ̀yin ọgbọ́n fúnra yín tí Lálùdé fúra bá yín nínú ilé yẹn ó yẹ kẹ́ ṣe kí ni kẹ́ try kẹ́ ti gbàgbára rẹ lọ́mọ yẹn lọ́wọ́. ẹ̀yin bọ̀dá mi ẹ̀yin àǹtí mi mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ sí sinimá Kọ́lé Oṣó pàápàá jùlọ gbogbo àtàwọ̀ láti bẹ̀rẹ̀ títí dé òpin part 1 to 10 ẹ má bínú
ẹ má bínú mo pé ibi tó dà púpù díẹ̀ ká tó níbi àtòrí káàsì tó ń lò wọ́n rí pé èèyàn tó ń lò fún Kọ́lé Oṣó náà tó ń lò fún Oṣódìran eléyìí wà lákan tó ń bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló pé kí ló ń ṣẹlẹ̀ nínú sinimá yẹn láwọn èèyàn gbà kí ni ẹ understand ṣùgbọ́n ibi tẹ́lẹ̀ púpù díẹ̀ ká tó náà ni pé bí wọ́n ṣe lò the same cast ó wáyé kó dá àwọn èèyàn lórí rú ó dá àwọn èèyàn lójú rú bákan àti wípé origin ẹ pé ṣùgbọ́n ẹ tó lo modern setting tó di pé university wà ń bẹ̀ tá à ń rí professor àdẹ̀mọ̀ bí Kọ́lé Oṣó ṣe rí sinimá Kọ́lé Oṣó tá a wò kì í ṣe kò yẹ kí origin rí bẹ́ẹ̀ yẹn ẹ understand àdẹ̀mọ̀ bàbá kan tá a lọ bá ṣe Oṣó pàdé bàbá kan tí ó lọ bá a rí pé bàbá yẹn gan kì í ṣe èèyàn tó mọ̀ nípa ọ̀rọ̀ ìwé kí ló ń tó wá ń ṣẹlẹ̀ gangan ìkọ̀ tó ń disturb àwọn èèyàn nìyẹn mò ń rọ̀ yín mò ń bẹ̀ yín ẹ má ti jà bínú ẹ jẹ́ àfarabalẹ̀ gbogbo àwọn team Kọ́lé Oṣó gbà àwọn team Ìtẹ̀lẹ́dì Ẹ̀kan ẹ jẹ́ àfi arabalẹ̀ ká wo ohun tí ó fẹ́ ṣẹlẹ̀ ìyẹn ní àwọn páàtì tó kù mò ń rọ̀ yín mò ń bẹ̀ kó tó balẹ̀ fún yín ni ẹ farabalẹ̀ ẹ sì lọ wò tábàlẹ̀ tí wò yẹn Kọ́lé Oṣó part 1 to part 10 ẹ lọ wò nígbà tó dẹ̀ ti sọ fún wa pé origin ìyẹn Kọ́lé Oṣó lélẹ̀ ẹ jẹ́ àgbà bẹ́ẹ̀ ká fìfẹ́ wò kò easy àti gbé ìtàn kalẹ̀ kò easy àti kọ story fact mo sọ fún yín kò easy àti gbé ìtàn kalẹ̀ o ìyẹn gbé ìtàn kalẹ̀ ìyẹn kọ story ìyẹn sì gbé jáde gbé sínú sinimá tó náwó kó cast lo actors kì í ṣe ohun tó rọrùn ni so à ń bẹ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ìyẹn Kọ́lé Oṣó pé kẹ́ má bínú ẹ̀yin tẹ́ wà bẹ ó pé Churchike TV náà ni ẹ subscribe ẹ like kẹ́ follow nítorí pé a ṣe tán láti fún yín náà oríṣiríṣi ìyẹn lórí YouTube channel yìí team Kọ́lé Oṣó team Ìtẹ̀lẹ́dì Ẹ̀kan òun náà ṣe lè mí o ẹ jẹ́ máa farabalẹ̀ nígbà tí ìyẹn Oṣódìran part 2 ló jẹ́ pé ó máa jáde bóyá tí part 2 bá jáde gbogbo bí tó bá ń ṣẹlẹ̀ ó ṣeé ṣe kó bẹ̀rẹ̀ sí yé wa ẹ follow ẹ likes kẹ́ sì share ká share.